أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. اللهم ذكرنا ما علمتنا وعلمنا ما ينفعنا رب زدنا علما. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. السلام عليكم ورحمة الله وبركاته. ó mọ̀ pé tí gbogbo wa bá ti gbọ́ ẹ̀yìn tá a fi wọlé òun gbólóhùn tí àlùgbòròbà tá a fi àmì ẹ̀kọ́ àmì ìdániwá tẹ̀bí máa ń dá wa mọ̀ náà nípa àlùgbòròbà ti wà lórí afẹ́fẹ́. ilé ètò tá a wà báyìí òun náà ni Oòduà FM 90.9 Oòduà FM nílùú Ilé Ifẹ̀. abẹ́lọ́run tí ọlá rẹ̀ ga jùlọ kí iléeṣẹ́ náà ò mọ̀ jóná kọ́nà jó máa ní tẹ̀síwájú dáadáa. Abu Hudhaifa Al-Ghuraba òun náà ló tún wà lórí ètò yìí tún máa fún yín gẹ́gẹ́ bí mo ti máa ń fún yín ní àwọn ètò kan ní tẹ́ ti máa ń gbọ́ mi káàkiri lágbára Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ àjọ lu ètò ìpẹ́ ni mò ń bọ̀. kí ni nǹkan tá a máa ní lórí ètò lágbára Ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ ṣé ìtàn Islam náà la fẹ́ sọ rárá? A sọ nípa ìtàn náà ni, ṣùgbọ́n bó láti wá rìn lágbára Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ lórí ìkànnì yìí. A sọ nípa ìtàn ìgbésí ayé àwọn ànábì Ọlọ́run ọba, ṣùgbọ́n bí tá a gbà wọlé láti àsìkò ìbáyìí òun náà ni wípé mo fẹ́ dáhùn sí ìbéèrè tó jẹ́ wípé yóò mú ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ dání tí ń fi ṣe àlàyé ìdáhùn sí ìbéèrè náà. kí ni ìbéèrè náà? Oníbéèrè sọ wípé ẹnìkan sọ fáwọn wípé ànábì Isa alayhi salam ó ní àwọn mọ̀jìzát àwọn iṣẹ́ ìyanu tó pọ̀ tó ṣe, ṣùgbọ́n ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí la lè tọ́ka sínú àwọn iṣẹ́ ìyanu àwọn mọ̀jìzát tá a lè tọ́ka sí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ṣe? wọ́n ní ṣé bẹ́ẹ̀ ni sànábì tiẹ̀ ṣiṣẹ́ ìyanu kankan? mo ní kí là ń sọ yìí ná, gbogbo àwọn ànábì Ọlọ́run wa ló ní iṣẹ́ ìyanu tiwọn, ṣùgbọ́n ìntí Rasulullah sallallahu alayhi wa sallam tó ẹ̀ wá sí ó bọ́ àyà pọ̀ kódà kò lóǹkà nínú àwọn mọ̀jìzát tànábì ṣe. mò ń bọ̀. lágbára Ọlọ́run bá máa ṣàlàyé àwọn tí ìṣẹ̀mí Rasulullah sallallahu alayhi wa sallam kó sínú àwọn mọ̀jìzát tiẹ̀ á sì àlàyé, ṣùgbọ́n bàbá gbé báyìí ibi tá a ti gbé náà ni wípé àkọ́kọ́ kí ni wọ́n ń pè ní mọ̀jíza, ẹlẹ́ẹ̀kejì kí ni wọ́n ń pè ní kàrámà, ẹlẹ́ẹ̀kẹta kí ni wọ́n ń pè ní sẹ́hùrù. ẹ̀rí mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ mẹ́tẹ̀ẹ̀ta ló súnmọ́ra wọn dáadáa tó sì jẹ́ wípé béèyàn ò bá má yàtọ̀ láàrin wọn èyí ó máa mú wọn síra wọn. èyí tí wọ́n pè ní mọ̀jíza òun náà ni àwọn ìṣẹ̀lẹ̀ mẹ́rìírí èyí tó jẹ́ pé kò lè ṣẹlẹ̀ nínú ìṣẹ̀mí ọmọ èèyàn láyé, kò rọrùn fọ́mọ èèyàn láti lè ṣerú nǹkan bẹ́ẹ̀, wọ́n náà pè ní mùjíza. bákan náà tí wọ́n pè ní kàrámà ìtumọ̀ rẹ̀ náà bíi mùjíza náà ni àwọn ìṣẹ̀lẹ̀ kan tó jẹ́ wípé ìmọ̀ ni kì í ṣẹlẹ̀ nínú ìṣẹ̀mí ọmọ èèyàn, kò rọrùn kẹ́nìkan ó ṣerú nǹkan bẹ́ẹ̀, wọ́n náà pè ní mùjíza, wọ́n náà pè ní kàrámà, òun ganan sì ń pè ní síhìrù. mẹ́tẹ̀ẹ̀ta àwọn jọ fẹnu kora wọn láàyè wọn. tá a bá sọ wípé kí náà pè ní síhìrù, àwọn ìṣẹ̀lẹ̀ kan tí ò rọrùn kó jẹ́ wípé ó ṣẹlẹ̀ lọ́wọ́ ọmọ èèyàn òní wọ́n pè ní òun náà ní síhìrù. ṣùgbọ́n kí wọ́n ní ìyàtọ̀ láàrin mọ̀jíza àti kàrámà àti síhìrù? ìyàtọ̀ ọbẹ̀ ni wípé mọ̀jíza a máa ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn ànábì Ọlọ́run ọba, mọ̀jíza máa ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn ànábì Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. Ọlọ́run sì máa ń sọ ilé ìkalẹ̀ fáwọn ànábì láti fi tọ́ka sí wípé dájúdájú òun ló rán wọn níṣẹ́. ẹlẹ́ẹ̀kejì ó sì máa fi ń tọ́ka sí wípé dájúdájú ànábì látọ̀dún Ọlọ́run ọba ni. àwọn mọ̀jíza tí ó wá jẹ́ àwọn nǹkan ìmọ̀ tó jẹ́ pé kò rọrùn kó ṣẹlẹ̀ nínú lára ọmọ èèyàn kọ́mọ èèyàn ó lè ṣerú rẹ̀ àfi kó jẹ́ wípé ẹnìkan ló fún níyọ̀ǹda kó rí nǹkan náà ṣe. eléyìí ni wọ́n ń pè ní mọ̀jíza. eléyìí sì pọ̀ nínú ìṣesí àwọn ànábì Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ, gẹ́gẹ́ bí ànábì Ibrahim alayhi salam. wọ́n lámọ̀tà ànábì Ibrahim pé nígbà tí àwọn àjọ rẹ̀ bàbá rẹ̀ Hazar àti Namrudu tí gbogbo wọn tán pinnu pọ̀ pé àníṣẹ́
àwọn ó ju ànábì Ibrahim sínú iná nítorí pé ó kàn ère àwọn, ó da ère tí wọ́n ń jọ́sìn yìí fún ó dáwó. Báyìí ni wọ́n ṣe pinnu láti ju ànábì Ibrahim sínú iná. Ṣùgbọ́n kàkà kí iná ó ju ànábì Ibrahim lo ìṣẹ̀mí tó lálàáfíà nínú iná. Kódà ìtàn fi yé wa wípé ànábì Ibrahim sọ wípé òun ò lo ìṣẹ̀mí kan lórí ìṣẹ̀mí ayé tóun gbádùn lú ìṣẹ̀mí bẹ́ẹ̀ tó dàbí tó ń lò nínú iná. Ọlọ́run bá fi sọ nínú Suratul Anbiya aya 69 nígbà tó Ọlọ́run pàṣẹ fún iná. Ọlọ́run ní kúlínà ya nar kuni bardan wa salama ala Ibrahim. Ọlọ́run la pàṣẹ fún iná, àwa la dọ́, àwa la sì láṣẹ lórí rẹ̀, yá máa tutù mọ́ Ibrahim ní tutù tí ò ní le jù, ní tutù tí ò tó ní máa kó nira bá, yá kó máa jẹ́ tutù àlàáfíà fún ànábì Ibrahim alayhi salam. Nínú mọ̀jíza òun náà ni èyí tó ṣẹlẹ̀ sí ànábì Musa alayhi salam nígbà tó fi ọ̀pá rẹ̀ ó fi na òkúta nígbà tí àwọn Bani Israel tó kó wọn jáde láti ọ̀dọ̀ Fìràúnù tó ń kó wọn lọ, tí wọ́n wá bùkátà sí omi, ó sì mú ọ̀pá ó fi na àpáta, àpáta sì pín sí méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀. Ọlọ́run sọ wípé qad alima kullu unasin mashrabahu. Ọlọ́run ní àwọn àjọ kọ̀ọ̀kan, torí pé àwọn ẹ̀yà Bani Israel méjìlá ni wọ́n, òun kálukú sì mọ àyè tí ó ti mu omi. Eléyìí náà mọ́jísà ni tí ò rọrùn kó ṣẹlẹ̀ láti ọ̀dọ̀ ọmọ èèyàn kankan. Nínú rẹ̀ òun náà ni inshiqaqul qamar, òṣùpá pín, ó pín sí méjì. Yìí ṣe látọ̀dọ̀ Rasulullah sallallahu alaihi wasallam, gẹ́gẹ́ bá ti padà máa gbọ́ nínú àwọn iṣẹ́ ìyanu tánàbí gbèsè nínú ìsẹ̀mí ayé. Ọlọ́run ní kí kọ́mọ̀rù òṣùpá kó pín sí méjì lásìkò tí Rasulullah sallallahu alaihi wasallam ti ń pèpè nílùú Mẹ́kà. Àwọn Quraysh, àwọn kòfàrò nílùú ìlú Mẹ́kà, wọ́n sọ fún Rasulullah sallallahu alaihi wasallam nígbà tí dáwà nàbì tó ti pé ọdún 8 tánàbí ti bẹ̀rẹ̀ sí ń pèpè nílùú Mẹ́kà. Ó kù ọdún 5 tí ó rìnrìn àjò láti ìlú Mẹ́kà lọ sí ìlú Mádínà. Báyìí ni àwọn Quraysh wọ́n bá kóra wọn jọ, wọ́n ní ká tó lè mà pa nàbí Ọlọ́run ní ọ, bẹ́ẹ̀ sì ni yẹ̀yẹ́ náà fẹ́ fi sànàbí ṣe. Wọ́n ní ká tó lè mà pa nàbí ní ọ, dájúdájú Ọlọ́run kan ló sì ránṣẹ́. Òṣùpá tá à ń wò ẹyọ kan yìí, sọ fún Ọlọ́run ọba rẹ̀ kó pín sí méjì. Báyìí ni Rasulullah sallallahu alaihi wasallam ó wá bẹ̀rẹ̀ sí ń bẹ Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. Ó bi Ọlọ́run ọba, Ọlọ́run ní ìrẹ Rasulullah, ó yá máa sọ ohun tó bá fẹ́, á sì fún ọ ní yọ̀ǹda kí ó ṣẹlẹ̀. Báyìí ni Rasulullah sallallahu alaihi wasallam ó sì bi Ọlọ́run ọba, tí Ọlọ́run bá sì pín òṣùpá, ó pín sí méjì. Kódà ọ̀rọ̀ pọ̀ mẹ́gbà bá dé ibi ìtàn tí kọ́mọ̀rù ti pín, á sì àlàyé kí làwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń bẹ̀. Nínú rẹ̀ òun náà ni pé ànábì kan nínú àwọn ànábì Ọlọ́run ọba, Ìdírísì ló kọ ànábì náà, Ọlọ́run gbégun sánmà lọ. Ìgbà tí ó fayé lẹ̀ kò kú láàrin ibi tọ́mọ èèyàn kú sí lórí ilẹ̀ o. Níbo ló wá kú sí? Ànábì Ìdírísù ó kú sí inú sánmà ẹlẹ́ẹ̀kẹrin. Ìtàn tó rọ̀ mọ́ lágbára Ọlọ́run, tá a bá parí ìtàn gbèsè àwọn mọ̀jísàtì Rasulullah sallallahu alaihi wasallam tán, àtàn wá nàgà mọ́ àwọn iṣẹ́ ìyanu tí gbogbo àwọn ànábì Ọlọ́run ọba yòókù náà ṣe, látòrí ànábì Adam tí tó fi dé orí ànábì Ìsá tó wá gbẹ̀yìn kó tó kó Rasulullah sallallahu alaihi wasallam. Ìtàn tó padà dé ọ̀dọ̀ tiwọn náà lágbára Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. Ànábì Ìdírísì nígbà tí ó níṣẹ̀lẹ̀ tó rọ̀ mọ́, ṣùgbọ́n náà bá sọ ní Al-Qur'an, Ọlọ́run bá sọ pé wadhkur fil kitabi Idris innahu kana siddiqan nabiyya. Ọlọ́run ní rí ànábì lọ mà nípa tírà tá a fún Ìdírísù. Ànábì Ìdírísù tá à ń sọ innahu kana siddiqan nabiyya, dájúdájú olódodo èèyàn ni, ànábì Ọlọ́run ọba sì ni. Wa rafa'nahu makanan aliyya, Ọlọ́run náà gbé egun ààyè tí tó ṣe kíni tó ga lọ. Nínú àwọn àtàn àwọn Israiliyat tí wọ́n fi yé wa wípé sánmà ẹlẹ́ẹ̀kẹrin ni Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ló ti padà gba ẹ̀mí ànábì Idris alayhi salam bọ̀. Gbogbo àwọn tí mò ń ka yìí nù iṣẹ́ ìyanu ni. Kódà ànábì wa Isa alayhi salam àwọn náà ní iṣẹ́ ìyanu. Ànábì Isa tí wọ́n ń sọ yìí, ànábì Isa lọ́dọ̀ tiwa iṣẹ́ ìyanu tó bọ́ àyà lọ́lọ́run sọ nípa rẹ̀. Kì í ṣe kó sọmi dọ̀tí wáìnì nìkan nígbà tó ti dàgbà, bí ó ṣe wípé ìjọ tí Ọlọ́run bá ti ní kí Maryam alayha salam, ìjọ tó ti bí ànábì Isa alayhi salam, ìjọ náà lọ́lọ́run ti ń bẹ̀rẹ̀ iṣẹ́ ìyanu nínú ìgbésí ayé rẹ̀. Ká lọ wọnú Al-Qur'an suratu Maryam aya 29 sí 30. Ọlọ́run bá sọ pé àwọn asharat ilayhi, nígbà tí Maryam bí ànábì Isa, sẹ́mi pé kò kú ní ọkùnrin kan, kò sẹ́nìkan tó súnmọ́, ó kàn lóyún ni. A sì ń bọ́jọ́ tá a bá sọ mọ̀jísàtì ànábì Isa, a sọ ọ̀rọ̀ tí wọ́n sọ nípa pé ó fi arákùnrin kan
tí wọ́n ń pè ní Yusuf an-Najjar, Yusuf an-Najjar pé òun ni ọkọ rẹ̀ tó bí ọmọ fún wa ìtọ́ padà débẹ̀ lágbára Ọlọ́run àlejò wa bá òtún pẹ́rẹ́pẹ́rẹ́ lórí àwọn ìtàn ìgbésí ayé àwọn ànábì Ọlọ́run wa táwọn èèyàn ń dà papọ̀ mọ́ra wọn tí èsì ìsara wọn lágbára Ọlọ́run orí ìkànnì náà lẹ́tì máa gbọ́ ọ ní Oòduà FM 90.9 ní gbogbo aago 3:30 sí aago 4 ní ọjọ́ Jímọ̀ náà láti jọ máa pàdé lágbára Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ ẹ fi sórí fóònù yín ẹ má bàa gbàgbé lórí ìkànnì lágbára Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ Ọlọ́run wa ń sọ fún wa nípa ànábì Ìsá alayhi salam Ọlọ́run nígbà tí ìyá rẹ̀ gbé ọmọdé ọ̀dọ̀ wọn wọ́n bí pé ọmọ àlè ní ọmọ kọ́mọ sì ní ọ níbo ló ti róyún he tóbi dípò wá ń gbé ọmọ wa bá wa sókè Ọlọ́run wa ní fa asharat ilayhi Mariam wa náwó sí Ìsá tó jẹ́ ọmọ òòjọ́ tó bí níjọ́ yẹn wọ́n máa sọ pé qalu kayfa nukallimu man kana fil mahdi sabiyya báwo láti máa bá ọmọ òòjọ́ ọmọ òpó òlo tó jẹ́ ọmọ kékeré bò láti fẹ́ máa bá sọ̀rọ̀ Ọlọ́run bá fún ànábì Ìsá ní ọ̀rọ̀ sọ níjọ́ tí wọ́n bí kọ́ọ̀là ànábì Ìsá wa sọ pé inni Abdullah èmi o ẹrú Ọlọ́run ọba ni mí àtàníyàlè kitab wọ́n fún mi ní tírà wa ja'alani nabiyya wọ́n sì ṣe mí lánàbí Ọlọ́run ọba wa ja'alani mubarakan aynama kuntu kódà gbogbo àyè tí má ti dé wọ́n ṣe mí ní ẹni àlùbáríkẹ́ ní àpọ́nlé wa awsani bis-salat waz-zakat bákan náà ni wọ́n pa mí láṣẹ kí n máa kírun kí n máa sì yọ zaka ma dumtu hayya lópin ìgbà tí n bá ń bẹ láyé eléyìí ni nínú àwọn mọ̀jísàt èyí tánàbí Ìsá kọ́kọ́ sí inú ìṣẹ̀mí ayé rẹ̀ nígbà tí tó dáyé eléyìí ni wọ́n pè ní mọ̀jísà kí wá ni wọ́n pè ní kàrámà gẹ́gẹ́ bá ti ṣàlàyé pé ibi tá ti fẹnu kora náà ni pé àwọn aṣẹ́ ìyanu tó jẹ́ wípé kò rọrùn fẹ́jà kan kó déédéé ṣe àbí kó jẹ́ wípé Ọlọ́run bá ló fún níyọ̀ǹda rẹ̀ àwọn tí wọ́n máa ń ṣe kàrámà ó máa ń wá láti ọ̀dọ̀ àwọn àwòlíyáhu rahman àwọn àyù Ọlọ́run ọba àwọn tó fara gbolẹ̀ fún Ọlọ́run ọba dáadáa àwọn tí wọ́n páyọ̀ Ọlọ́run ọba tọkàntọkàn àwọn tí wọ́n mú ìlànà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní orí ìlànà tí wọ́n rìn tí wọ́n rí orí ìlànà míì mọ́ àwọn ni wọ́n ń pè ní àwòlíyáhu rahman àwọn àyù Ọlọ́run ọba tààlà Ọlọ́run a sì máa gbowó wọn sí àwọn kàrámà kọ̀ọ̀kan ṣùgbọ́n kì í ṣe gbogbo àwòlíyáhu rahman gbogbo àwọn àyù Ọlọ́run ọba náà ló gbọ́dọ̀ ní kàrámà kìí ṣe gbogbo wa kìí ṣe ọ̀ràn yẹn ní kí ẹrú Ọlọ́run bá tòótọ́ ní iṣẹ́ ìyanu kan tí ó ṣe ṣùgbọ́n gbà míì a máa ṣẹlẹ̀ nígbà tọ́lọ́run bá rí pé ìfúnpínpín dé bá wọn tí àwọn èèyàn fẹ́ dójú tì wọ́n tọ́lọ́run wá fẹ́ pọ́n wọn lé Ọlọ́run máa ń jẹ́ kí ilé ò ṣẹlẹ̀ eléyìí wá pọ̀ náà ṣe sí àwọn sọ̀hábà ó pọ̀ náà àwọn tó wá lẹ́yìn wọn gan tí èsì kékeré tí a padà sọ nípa àwọn mọ̀jísà àwọn kàrámà èyí tó ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn ànábì àwọn sọ̀hábà àti àwọn míì tó tún wá ní ẹ̀yìn wọn nínú díẹ̀ nù rẹ̀ òun náà ni tó ṣẹlẹ̀ sí Mariam tó jẹ́ ìyá ànábì Ìsá sẹ́mà pé kì í sànábì Ọlọ́run ọba tiẹ̀ mo ìsàlàyé fún wa pé nǹkan pè ní kàrámà ìyàtọ̀ tó fi yàtọ̀ sí mọ̀jísà ni wípé kò ní jẹ́ látọ̀dọ̀ àwọn ànábì Ọlọ́run ni mọ̀jísà ti máa ń ṣẹlẹ̀ kàrámà ń tiẹ̀ a máa ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn ẹrú Ọlọ́run ọba dáadáa ìyàtọ̀ míì sì wà ń bẹ tí mo tún lè sọ fún wa o ìyàtọ̀ ọbẹ̀ ni wípé mọ̀jísà látànà tó bá ti ṣẹlẹ̀ dọ́là èèmọ̀ ni ó sì máa jẹ́ ṣùgbọ́n kàrámà ń gbà míì a máa jẹ́ ìmọ̀ lánàá ó sì máa jẹ́ ìmọ̀ lónìí ẹ jẹ́ fún alápẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí tí mo fún alápẹ̀rẹ̀ ti Mariam tó jẹ́ ìyá ànábì Ìsá Ọlọ́run bá máa fún lóúnjẹ òjò nínú ẹ̀rùn a máa fún lóúnjẹ ẹ̀rùn nínú òjò Ọlọ́run fi sọ nínú Suratu Ali Imran aya 37 Ọlọ́run bá sọ pé kullama dakhala alayha Zakariya al-mihrab gbogbo ìgbà tí Zakariya bá ti wọ inú ilé àyè ìjọsìn tí Mariam ti máa ń jọ́sìn tó bá ti wọlé tì wajada indaha rizqan yóò wá bá oúnjẹ níwájú Mariam kọ́ọ̀lá ànábì Zakariya sọ pé ya Mariam anna laki hada níbo ló ti róúnjẹ tó ń jẹ oúnjẹ lè ṣe ma oúnjẹ tó gbé wájú inú òjò láti máa rí inú ẹ̀rùn láti wáyé Mariam náà wá sọ wípé kọ́ọ̀lá huwa min indillah oúnjẹ tó rí wájú mi àtọ̀dọ̀ Ọlọ́run bá ní inna Allah yarzuqu man yasha bighairi hisab Ọlọ́run bá máa pèsè fẹ́ni tó bá fẹ́ láì ní sísè òwúsẹ́ so irú mọ̀jísà ilé ká máa róúnjẹ ẹ̀rùn lásìkò òjò ká máa róúnjẹ òjò lásìkò ẹ̀rùn láyé ànábì Zakariya ó jẹ́ ìmọ̀ pọ̀ ṣùgbọ́n láyé tiwa kì í ṣe ìmọ̀ mọ́ àìmọye ìlú tó jẹ́ wípé oúnjẹ òjò a sì wà nú ẹ̀rùn wọ́n sì máa rí lọ́dọ̀ wọn báyìí tó ti yé báyìí irú mọ̀jísà irú kàrámà rẹ̀ irú bẹ́ẹ̀ náà ṣẹlẹ̀ sí àfáà wa Umar bin al-Khattab radiyallahu ta'ala anhu nígbà kìláfà wọn tí wọ́n jẹ́ amirul mu'minin
wọ́n ń bẹ nílùú Madina, kódà ọjọ́ Jímọ̀ ni wọ́n ń ṣe kútúbà lọ́wọ́ lórí mímbà. Wọ́n wá ní àwọn sáríyà kan, àwọn tí wọ́n rán láti lọ ja ogun nílùú kan. Ìrìn àjò tí ń bẹ láàrin Mákà sí ìlú yẹn ó jẹ́ 1000 miles. 1000 miles ni ìrìn àjò tí ń bẹ láàrin Mákà sí àyè náà. Lórí ibi tí àfáwà Umar ibn al-Khattab dúró sí lórí mímbà nílùú Madina, Ọlọ́run sì sí gàgà lójú rẹ̀, ó wá ń wo àwọn ọmọ ogun tó rán ní ìlú ọ̀tọ̀ tí wọ́n wà. Ọlọ́run jẹ́ kó máa rí wọn, èyí táwọn ọmọ ọ̀tá fẹ́ ṣe fún wọn, ó wá ń bá wọn sọ̀rọ̀ láti ààyè tó jìn ní 1000 miles. Ó wá ń bá wọn sọ̀rọ̀ pé ẹ kúrò níbi tẹ́ ẹ wà, ẹ máa gòkè lọ, ẹ máa gorí àpáta lọ. Àwọn tí ń bẹ pẹ̀lú Umaru ìjọ náà lọ́n ṣe mọ̀ pé wá sí ọ̀tọ̀ ni àfa wa ń ṣe, kí ni tó ń sọ yìí? Ìgbà táwọn sáríyà yẹn darí dé ni wọ́n sọ pé Ọlọ́run ló yọ àwọn tí ìbá ṣe Amirul Mu'minin tí ń pa wọn láṣẹ káwọn kúrò láàyè táwọn wà lọ sórí òkè. Nǹkan bá yíwọ́ máwọn lọ́wọ́. Àwọn yẹn wọ́n sọ fún pé ẹni tẹ́ ń sọ inú ìlú wa ìlú wa, kódà orí mímbàrù ló wà níjọ́ náà, eléyìí náà ń pè ní kàrámà, kì í ṣe mọ̀jísà. Ẹ wá máa wọ́rú kàrámà tí mo sọ yìí, láyé John tó ṣẹlẹ̀ kàrámà ni, ṣùgbọ́n láyé òde òní tá a wà yìí, n tó ń ṣẹlẹ̀ tí ó ti ṣe kẹ́ni, n tó ń súnmọ́ bẹ́ẹ̀ ti ṣe kó ti ń ṣẹlẹ̀. Lórí Darul Arqam Media Production, a máa ń gbé àwọn àfáà wá sórí Facebook wa, tá bá lọ sí orí Al-Ghuraba Ustaz Al-Burhani, ẹ̀rí ní ọjọ́ Sunday òní ìgbà ní ọjọ́ Sunday tí ń bọ̀ yìí, Ustaz tí ń bá wá treat tíra kan ó tó padà wá. Àwọn wà nílùú Ìsẹ́yìn, àwa wà ní Ilé Ifẹ̀, a wà gbé wọn wá sẹ́gbẹ̀ẹ́ wa báyìí. Ẹni tí bá ń wò wá lórí Facebook ó máa lérò pé wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mi ni. Technology náà ń pè yàn. So ó túmọ̀ sí pé ohun tó ṣẹlẹ̀ sí Rómáwù yẹ, àwọn technology ti advance débi pé ẹni tó wà lọ́nà tó jìn á sì máa gbé papọ̀ mọ́ ẹgbẹ́ wa báyìí, á sì jọ máa ríra wa. So eléyìí ní tí máa ń ṣẹlẹ̀ níbi kàrámà nù. Nígbà míì kàrámà lónìí yóò padà máa jẹ́ nǹkan tí kò ní jẹ́ kàrámà mọ́ ní àsìkò mi. Ṣùgbọ́n mọ̀jísà ní tí máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé a lè rí irú rẹ̀ lórí ilẹ̀ mọ́, àfi tọ́lọ́run bá tó fẹ́ mú owó ẹ̀wà padà fún wa lókù. Kí wọ́n náà pè ní síhìrù? A sọ pé síhìrù náà panu pọ̀ pẹ̀lú mọ̀jísà àti kàrámà níbi iṣẹ́ ìyanu. Ṣùgbọ́n síhìrù ń tiẹ̀, òun náà ní kó jẹ́ ẹnu àlọ́ ọmọ èèyàn wò níbi àwọn tọ́lọ́run tí ọmọ èèyàn níkápá kó ṣe, kọ́mọ èèyàn wá lérò pé òun náà fẹ́ máa ṣe irú rẹ̀ nípasẹ̀ ìkúnlọ́wọ́ àwọn àlùjànnú, ìyẹn ni wọ́n pè ní síhìrù. Àwọn tí máa ń ṣe lé òun náà ni àwòlíyá ṣàìtọ́n, àwọn ààyò èṣù, àwọn ààyò àlùjànnú. Wọ́n lọ wá ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn àlùjànnú, wọ́n sún mọ́ wọn. Àlùjànnú ó gba ẹ̀sìn lọ́wọ́ wọn, ó lè ní kí wọ́n pa ẹran tó ti rí báyìí, ó lè ní kí wọ́n dúnbó ẹran, a sì gbọ́dọ̀ dúnbó ẹran fún nǹkan míì ju Ọlọ́run Ọba tí ọlá rẹ̀ ga jùlọ. Ó lè ní kí wọ́n dúró lórí Al-Qur'an fódìdí oṣù bíi mélòó kan. Ó lè ní pé lọ́sàn-án gan kí wọ́n bọ́ra wọn sí àwọn nǹkan tí ó sábà ìsìláàmù rú ẹni bẹ́ẹ̀ jẹ́ tí òfin ní jẹ́ mùmínì mọ́. Àwọn ṣàìtàn kọ́kọ́ gbéwò ilé sọ́dọ̀ wọn ni, lẹ́yìn rẹ̀ yóò wá máa fún wọn ní àwọn àkúnlọ́wọ́. Ẹ jẹ́ wá sọ fún wa, ṣé rí síhìrù yẹn kìí ṣe nǹkan tó jẹ́ pé fil haqiqa kìí ṣe tí ń ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láwọn àyè kan, ẹ bá lọ sí àwọn ìlú Ìbàdàn àtàwọn ìlú mi báyẹn, wọ́n máa fi ń ṣeré lójú títì báwọn. Ẹ rí àwọn kan wọ́n gbé ọ̀bẹ sọ́rùn, wọ́n máa dúnbọ ara wọn báyìí, bẹ́ẹ̀ rí bá ti ń ṣe yẹn lójú ti yín, ẹ̀yin lérò pé wọ́n ń dúnbọ ara wọn ni, ṣùgbọ́n àwọn ò ṣe nǹkan kan tó jọ wọ́n báyìí. Wọ́n ti kọ yálà ojú àwọn èèyàn, wọ́n pè ní sihru takhyil, idán téèyàn sá sẹ́ni tí ń wóyàn tí ó máa lérò pé nǹkan téèyàn sọ pé yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sì ní kò ṣẹlẹ̀, yìí ni wọ́n pè ní síhìrù. Ẹni tí ò lè ṣẹlẹ̀ táwọn rò pé yóò ṣẹlẹ̀, ṣàìtọ́ wá jí ojú àwọn èèyàn bí ìgbà pé nǹkan yẹn sì kí ni ó ń ṣẹlẹ̀. Ìyàtọ̀ tó wà bẹ níbi síhìrù wa ni wípé tẹ́ rí àwọn ànábì Ọlọ́run Ọba, mọ̀jísà àwọn èèyàn ni máa ń tọrọ lọ́wọ́ wọn pé kí wọ́n ṣe fáwọn. Gẹ́gẹ́ bí mo ti sọ, inshiqaqul qamar, nígbà tí òṣùpá ó pín, àwọn Quraish ló sọ fánàbí wípé ká tó lè mọ̀ pánàbí Ọlọ́run Ọba ni ó sọ pé kí òṣùpá ó pín méjì. Ṣùgbọ́n síhìrù àwọn àwòlíyá ṣàìtọ́n fúnra wọn ni wọ́n máa ń sọ wípé a sì nǹkan báyìí lónìí fún yín. Gẹ́gẹ́ báwọn àáfàá díẹ̀ nílẹ̀ Yorùbá náà ti máa ń ṣerú ẹ̀ lánàá, tí wọ́n bọ̀ síta gbangba yìí pé òjò yìí ò ní rọ̀ fódìdí oṣù kan, a sì tì í, wọ́n sì máa ṣe bí gbàgbọ́ àwọn ó tì í lóòótọ́. Eléyìí ó fi wọ́n hàn wípé wọ́n ń ṣe ààyò Ọlọ́run Ọba, torí pé wọn ò ní ìgboyà láti sọ pé nǹkan báyìí ó ṣẹlẹ̀, àfi tọ́lọ́run bá ní yóò ṣẹlẹ̀. Àfi kí ni? Àfi tọ́lọ́run bá ní yóò ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká lọ wọnú Al-Qur'an ká lè fi ẹ̀rí rinlẹ̀ lórí nǹkan tá à ń sọ. Ẹ jẹ́ wọnú Suratul Ra'd, Aya 38, ẹ jẹ́ akọọ́lẹ̀ ká lọ yẹ̀ wò.
Ọlọ́run bá Ta'ala sọ wípé wa ma kana li rasulin an ya'tiya bi ayatin illa bi idhnillah. Ọlọ́run ní kò ṣeé ṣe fún èyíkéyìí nínú àwọn ànábì wa nínú àwọn òjíṣẹ́ wa an ya'tiya bi ayatin kí wọ́n múṣẹ́ ìyanu kan wá illa bi idhnillah àbí kó jẹ́ pé àwa la fún wọn ní yọ̀ǹda kan rí ṣe. So gbogbo àfáà tí bá ti ń pàpè máa pé òun lè ṣe ní tí ò rọrùn kó ṣẹlẹ̀ kó wá lòun ó ṣe ẹgbà wípé nínú àwọn àyò ṣàìtàn ni. Ẹja fún wa ní kọ́ídà tá fi dáwọn àyò Ọlọ́run bá tòótọ́ mà. Ọlọ́run ló sọ nínú Al-Qur'an Suratu Yunus aya 62 sí 64. Ọlọ́run bá sọ pé ala inna awliya Allah la khawfun alayhim wa lahum yahzanun. Ọlọ́run yẹn lọ mọ̀ o dájúdájú àwọn àyò Ọlọ́run bá tòótọ́ kò sí ìpayà fún wọn kò sí mìkan fún wọn. Alladhina amanu wa kanu yattaqun. Àwọn tó jẹ́ wípé wọ́n nígbàgbọ́ nínú Allah wa kanu yattaqun wọ́n sì máa ń páyà wa. Ọ̀nkan méjì nu wọ́n páyà Ọlọ́run ọba wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run ọba àti ntànàbí mú wa. Gbogbo àfáà tí ó bá ti kó lórí súnà nàbí àkèésí awliyahullah kò sí nínú àwọn waliyullah. Kódà kò jẹ́ wípé ó ń ṣe àwọn nǹkan kan tẹ́lẹ̀ máa rò pé ó ń ṣe bí iṣẹ́ ìyanu idán ní ṣe. Wa kanu yattaqun wọ́n sì máa páyọ̀ náà ọba ní gbogbo òṣèṣì wọn. So ilé nínú àwọn táàfì ma awliyahullah àti awliyahu shaitan. Bákan náà Ọlọ́run bá jẹ́ kó yé wa wípé àwọn ànábì Ọlọ́run ọba àwọn ìjọ wọn a máa challenge wọn pé tó wá pàná bí Ọlọ́run bá bá níyìn ni ẹ sọ máa ẹ ṣe nǹkan báyìí fún wa ẹ wá máa gbọ́ táwọn ànábì Ọlọ́run ti máa ń sọ. Ọlọ́run bá fún wa níwò nípa wọn nínú Suratu Ibrahim ayé ẹlẹ́ẹ̀kẹwàá sí 11. Ọlọ́run bá ní qalu in antum illa basharun mithluna. Àwọn àjọ àwọn ànábì Ọlọ́run wa sọ fún wa pé èèyàn lẹ́yìn náà báwa náà ti jẹ́ èèyàn ẹ má parọ́ tàn wá jẹ mọ́. Turiduna an tusadduna amma kana ya'budu abahuna. Ṣé bẹ́ẹ̀ fẹ́ ṣẹ́ wa lórí kúrò níbi táwọn bàbá wa fílẹ̀ tí wọ́n ń jọ́sìn tán ní káwa náà máa sìn ni ẹ fẹ́ gbé wa kúrò níbi ìjọsìn àwọn bàbá wa. Ọlọ́run wa sọ pé wọ́n wá sọ fáwọn ànábì pé fa'tuna bisultani mubin. Tó bá pa nàbí Ọlọ́run bàbá nìyí ẹ fún wa ní àwọn iṣẹ́ ìyanu ẹ fún wa ní mọ̀jísà tí ó máa tọ́ka pé ànábì Ọlọ́run bá ní lóòótọ́. Ọlọ́run wa ni qalat lahum rusuluhum àwọn ànábì wọn wá ń sọ fún wọn wípé in nahnu illa basharun mithlukum àwa náà jẹ́ nǹkan kan àfi èèyàn abara bíi tiyín náà walakinna Allah yamunnu ala man yasha min ibadihi ṣùgbọ́n náà bá máa ṣẹ̀ṣẹ̀ tó bá fẹ́nu àwọn ẹrúsìn rẹ̀. Wa ma kana lana an na'tiyakum bisultanin illa bi'idhnillah ṣùgbọ́n kò ṣeé ṣe fún wa ká fún yín níṣẹ́ ìyanu kan àfi kó jẹ́ pé Ọlọ́run ọba ni ó fún wa ní yọ̀ǹda kó ṣeé ṣe. Èyí ni ó jẹ́ ká mọ̀ wípé àti gbogbo àwọn tí bá ń fọwọ́ sọ̀yà lọ́dọ̀ àwọn àfáà ládùúgbò tiwa lónìí báwọn ó ṣe nǹkan kan àrà mẹ́rin tá yóò rírí ni ẹ gbà wípé wọn ò sínú àyò Ọlọ́run àlùjànnú náà ń lò wọ́n ti jọ daṣẹ́ papọ̀ nu. ń sọ fún wa lọ́sẹ̀ tí ń bọ̀ lágbára Ọlọ́run ń tó ṣẹlẹ̀ láàrin ànábì Mùsá àti àwọn onídán tí ń fi ṣàlàyé síhù dáadáa kí n tó wá wọnú ìtàn ìgbésí ayé àwọn mọ̀jísà tánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ṣe lágbára Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ èmi àti àtúnjọ pàdé lọ́sẹ̀ tí ń bọ̀ lágbára Ọlọ́run fún. Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ nígbà tí ànábì Mùsá alayhi salam tó kúrò ní ìlú Misro tó lọ sí Madian wàlámọ ìtànábì Mùsá nígbà tó kúrò nílùú Misro tí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàrin wọn àtọmọ kan tí ó ṣèèṣì tì tó fayé lẹ̀ ó sá kúrò nílùú tí Fìràhónù wà ó sá lọ sí ìlú Midian. Ìlú Midian ló ti pàdé arákùnrin kan rajulun salih tó padà fún ní ọmọ kan pé kó fẹ́ lẹ́yìn ìgbà tó ti ṣe gbàsìn fún bíi odidi ọdún 9 àwọn kan ní ọdún 10 gẹ́gẹ́ bí àyá Kùránì ti gbé wá. Ìgbà tí wọ́n ń padà bọ̀ ó wá ń sọ fáwọn èèyàn rẹ̀ pé kọ́lù iná ó wá padà sọ fáwọn èèyàn rẹ̀ ìgbà tí ń bọ̀ wípé idh qala Musa li ahlihi nígbà tí Musa ń sọ fáwọn ará rẹ̀ pé ẹ jẹ́ kí n lọ mú iná wá fún yín bóyá máa rí nǹkan tí ó ṣe wá láǹfààní jẹ́ kí n lọ ó rí iná lọ́ọ̀kan ṣùgbọ́n súnmọ́ bẹ̀. Ìgbà tánàbí Musa alayhi salam ó débẹ̀ falamma ataha ìgbà tó súnmọ́ iná náà nudiya ya Musa báyìí ni wọ́n ti pè ìrẹ́ Musa inni ana rabbukum èmi lọ́lọ́run ọba rẹ o fákìlẹ̀ na alayka innaka bil wadi al muqaddas tó wà bọ́bà tààrẹ́lẹ̀ àyè tó wà àyè tó mọ́ni. tó báyìí ni Ọlọ́run bá ti pa ànábì Musa alayhi salam ó wá paláṣẹ wípé òun fẹ́ rán ànábì Musa níṣẹ́. Nínú àwọn tọ́lọ́run wá fún ànábì Musa ní mọ̀jíza Ọlọ́run fi àwọn àmì kan Musa Ọlọ́run bá sọ wípé wa ma tilka bi yaminik ya Musa kí ni ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀kọ́wọ́ rẹ̀ tún rẹ̀ Musa.
ànábì Musa wá sọ fọ́lọ́run pé qala hiya asaya pé eléyìí ni ọ̀pá mi àtàwákàhù alayha mo máa ń fi rọ̀gbọ̀kú tí má fẹ́ sinmi mo máa ń rọ̀gbọ̀kú lé wà úṣù biha ala ghanami bákan náà ni pé mo máa fi ń da àwọn ẹran jẹ wàlíyà fiha maharib ukhra bákan náà mo máa ń lò fáwọn nǹkan míì. Ìgbà tó wá sọ bẹ́ẹ̀ Ọlọ́run wá sọ fún ànábì Ìsá pé qala alikiha ya Musa ìrẹ́ Musa ju ọ̀pá yẹn sílẹ̀ fa alqaha bó ṣe ju ọ̀pá lẹ̀ báyìí Ọlọ́run ní fa idha hiya hayyatun tas'a bí ọ̀pá ti di ejò tí rìn ní. Ọlọ́run fẹ́ fi àmì hàn ànábì Musa pé ẹni tó ránṣẹ́ yìí ẹni tí ń bọ́ sọ̀rọ̀ Ọlọ́run tó dá ọ ni. Nínú àyà mi Ọlọ́run bá sọ pé wa an aliki asaka ju ọ̀pá rẹ̀ lẹ̀ falamma ra'aha nígbà tí ànábì Musa rí pé ọ̀pá di ejò báyìí tahtazzu ka'annaha janun báyìí ni ànábì Musa ṣe bẹ̀rù torí pé ọ̀pá ti yíra padà ó ti di nǹkan ńlá ó ti di ejò ńlá. Ọlọ́run wá sọ pé walla mudbiran báyìí ni ànábì Musa ṣe yí ẹ̀yìn padà ní bá ń sá lọ. Ànábì Musa ń sá lọ òjò má Ọlọ́run wá ń pè pé ya Musa ìrẹ́ Musa akbil padà dúró bẹ́ẹ̀ wala takhaf má bẹ̀rù fọkànbalẹ̀ ẹni tó ránṣẹ́ ni ó ṣe lè fún ọ sódìbà innaka minal aminin dájúdájú ẹni fọkànbalẹ̀ ni ọ. Kí wọ́n la fẹ́ lò ń bẹ̀ ni wípé nígbà t'Ànábì Musa mú ọ̀pá náà tán tó wá lọ ó wá dé ọ̀dọ̀ Fìràún. Ìgbà tó pe Fìràún síbi ìjọsìn tí Fìràún ò dáhùn dípò bẹ́ẹ̀ Fìràún kó àwọn òpè dájọ́. Ànábì Musa ti ríṣẹ́ ìyanu tẹ́lẹ̀ dípò kọ́kàn rẹ̀ balẹ̀ wípé ẹ má wọ̀rí ṣèbídánlẹ̀ yìí fẹ́ sàmì náà níjà lọ́wọ́ ọkàn rẹ̀ ò balẹ̀. Àwọn ẹni ire tó bá jẹ́ ni Ọlọ́run tòótọ́ wọn èyí kí ń fọkàn balẹ̀ páwọn lè ṣe nǹkan kan torí pé wọ́n gbà páwọn ò lè rí nǹkan ṣe àfihàn Ọlọ́run ọba gẹ́gẹ́ bí àwọn àyà títà ti kà ṣáájú. Ṣùgbọ́n àwọn òlìyá ṣàìtọ́n àwọn èèyàn bí èṣù tí ṣàìtọ́n ti kó wọnú wọn tá ti bẹ́sù múlẹ̀ àwọn wọn máa sọ fún yín láwùjọ lónìí wípé ẹ fọkàn balẹ̀ á jẹ́ kí òjò kó má rọ̀ láàyè fódìdí ọdún kan á jẹ́ kí àpáta kó pín sí méjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àwọn tán lè máa fẹnu wọn sọ. Ìgbà tí Musa rí Fíráúnù àwọn wọn sọ fáwọn òdì pín dáhùn sọ pé ṣé wọn ó ju tiẹ̀ làbí káwọn kọ́kọ́ ju tàwọn lẹ̀ Musa ní ọkọ̀ ju tiyín lẹ̀. Ìgbà tí wọ́n ju ọ̀pá wọn lẹ̀ ọ̀pá bá yíra padà. Ibn Kathir rahimahullah ó ní gbogbo àwọn sáhárọ̀ ńjọ́ náà lọ 100 ni wọ́n ló ń kà. Ìkọ̀ọ̀kan ló sì mú okùn àti ọ̀pá dání okùn àtọ̀pá ẹnìkọ̀ọ̀kan wá di ejò tó tóbi ràpàtà. Ẹ̀rù wá bà ànábì Musa ńjọ́ náà Ọlọ́run ní fa awjasa fi nafsihi khifatan Musa báyìí ni Musa ṣe bẹ̀rù. Ọlọ́run wá ní àkúlìnà la takhaf rẹ Musa má bẹ̀rù ẹ wo ànábì Ọlọ́run pẹ̀lú kó ti ríṣẹ́ ìyanu tẹ́lẹ̀ dípò kọ́kàn rẹ̀ balẹ̀ wípé má wọ̀rí èmi náà ní tí ń ṣe ọkàn rẹ̀ ò balẹ̀ ó tún wá ń bẹ̀rù Ọlọ́run wá ní má bẹ̀rù o tó ti bá innaka antal a'la ìwọ ló jorí wọn ìwọ ló borí wọn ìwọ ló klékè wọn fọkàn balẹ̀. Ọlọ́run wá ní wa aliki ma fi yaminik ó yá ju tí ń bẹ lọ́wọ́ rẹ̀ lẹ̀ talqaf ma sana'u gbogbo dátà tí ń sàlátẹ̀ kan orí tí ó sì kíni tí ó dùn wá. Ọlọ́run wá ní innama sana'u kaydu sahir gbogbo tí wọ́n ń ṣe ìdán kan yẹn látọ̀dọ̀ àwọn òpèdán o wala yuflihu sahiru haythu ata wọn ò ní jẹ́rìí ibi tán bá wù kàn wá. Gbogbo wọn tó bá ti máa ń pidán Ọlọ́run ti ṣẹ́bi lọ látànà Ọlọ́run ló ní jẹ́rìí ibi tó wù kó wà lórílẹ̀ ayé ò ní jẹ́rìí. So báyìí ni Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ ó bá fún ànábì Musa ní yọ̀ǹda Ọlọ́run ní fa ulikiya saharatu sujadan bó ànábì Musa ti ju ọ̀pá lẹ̀ báyìí Allahu akbar báyìí ni gbogbo àwọn ejò náà bá di tí ejò ànábì Musa ń ṣe kíni ó bá ń gbé wọn mì. Ìgbà táwọn òpìdán yẹn rí wọn ní eléyìí ṣe idán òdodo látọ̀dọ̀ Ọlọ́run tó ránṣẹ́ ni báyìí ni wọ́n sì forí kanlẹ̀ qalu amanna bi rabbi Harun wa Musa wọ́n ní anígbàgbọ́ ní Ọlọ́run ọba Harun àti ànábì Musa lágbára Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ tó bá di ní ọ̀sẹ̀ tí ń bọ̀ a wá bẹ̀rẹ̀ àwọn mùjísàtù ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lórí ìkànnì lágbára Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ ó kọ́ tèmi òun náà ni Abu Hudayfa al-Ghuraba abẹ́lọ́n tí ọlá rẹ̀ ga jùlọ kí iléeṣẹ́ kí ó mọ̀ sí kíni kó má jóná. Fóònù nọ́mbà mi tẹ́lẹ̀ pè mí síta bá ní àǹfààní àti pè mí tàbí ẹ fẹ́ kú lórí ètò yìí torí pé a nílò onígbọ̀wọ́ dáadáa ẹ pè mí sórí nọ́mbà yìí 09155118848 09155118848. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.